أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا هو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صدق الله العظيم. Ẹ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. Allahu akbar. Ẹ má jà torí pé inú ilé la wà dákun máa náwó méjèèjì sókè pariwo Allahu akbar. Allahu akbar. Alladhina yamshuna ala al-ardi hawna. Ó bá yín mu púpọ̀ fáwọn Muhammad Rosulul-Anam títí di alami ti kárí ayé. Yamshuna ala al-ardi hawna. Tẹ́bárí yẹn ti máa ń sáré kó ń fẹ́ ba nǹkan jẹ́ kò ní tọ́ dání. A ba gbogbo mọ́tò ara wa jẹ́ àwárí tí a rí pé kò tí ì ní. Tọ́ba ló wọ́n ba mọ́tò jẹ́ tètè kíkì ẹ̀ mú eré. Bí o bá ṣe bẹ́ẹ̀ ó de ladi pọ̀ kó máa jẹ́ kó wọ́n padà sá bí egun ẹran tani gbẹ̀yìn. Alal ardi hawna iza khatabahumul jahiluna qalu salama. Tẹ́ bá fẹ́ dàbí bí Ọlọ́run ṣe padà wá ṣàánú àfa ṣúgà lágége tó ṣe tiwọn fún wọn bẹ̀ wọn yóò ṣe tiẹ̀ náà mọ̀ wulẹ̀ kanjú wa ahsa kulla shay'in adada. Aago ni o ti rotate kan ni tí o rí ilé ọkọ gbé
tọ̀ ó ṣe déédéé táago bá rotate kan àfàwà ṣúgà ẹ gbàgbé rẹ̀ yọkàn rẹ̀ nìkan kan kì ó ṣe iná síbà ṣáwó ó pàdé ń tọ́fẹ́ lára rẹ̀ ni yọba dá lọ́lá ńláńlá yóò wá fẹ́ tọmọtọmọ yóò sì gbé lọ lú èbó ìwọ máa ṣe wèrè ó lóògùn fún ni máa ṣe lè yé pẹ́ ó lóògùn fún kọ́ ó fún ní nǹkan jẹ ni aláàtúndún mo ní ẹnìkan lamẹ́ríkà fàdékẹ́mi ní jẹ́ ọlọ́yin mọ́jọ burú fún gbogbo ibi tó bímọ mẹ́ta sí ìdààmú ló fi ṣe àmọ́ ńgbà tó lọ́hùn ó dé ó kàn pàdé ẹnìkan ni wọn ló padà rálé fún lú èbó tó ń ra ti bí aago ọlọ́run dún ni má sì yíra ẹbí pé wọ́n ló máa ń ṣe láwùjọ ẹgbẹ́ rẹ̀ àwọn akọ́ padà máa ń ṣe jù ẹ lọ ńgbà téèyàn bá ti sú istikọ́mọ̀ ni òun ni ó bí sọ́búrú ni ó bí istikọ́mọ̀ ó ṣiṣẹ́ fúnra wọn tó bá ti dúró déédéé ọlọ́run ó kẹ́ ọ yóò sì sànù àfáà Muhammad iṣẹ́ pọ̀ wọn ajú tẹ́ ṣe nínú ẹni sùúrù wà inna ma'al usri yusra ẹlòmíì ti bẹ̀rẹ̀ program 10 years irú èmi nísìnyí lọ́wọ́ lù nítorí kò ní fìtì alásàlájú gbàtà bá ń pín tékèwé lọ́wọ́ lẹ́kọ̀ọ́kọ́ gbọ́ ìyá àmọ̀ pé mo rí ọ ibi egun ló fún mi wọ́n èyí sì sọ pé ibi egun wọn fún yẹn nù ọ́ lù ẹ̀rọ ló ń bẹ̀ wọn àfáà Muhammad lérí yìí tí wọ́n ké yìí wọ́n tún fi Muhammad sí láàrin Muhammad ní illa rasulun qad khalat min qablihi rusul àfàhìm mata aw qutila nqalabtum ala aqabikum kò ní dáa ká ṣe kí wọ́n dákọ̀ Muhammad ká má rí yín kẹsàn-án wa Kùránì bẹ̀rẹ̀ àfáà Muhammad ẹgbẹ́ látọ̀dọ̀ yín Kùránì bẹ̀rẹ̀ ẹ̀fọ́ rẹ̀ ránṣẹ́ sí i